When Mohbad died, the whole world, listen and listen attentively, please. Please. Look at me very well. I don't dislike no one. I just dislike. I have. I just have I'm allergic to evil people. I am not bad. And let me tell you, many of you miscreants, you cannot define me. You cannot. I don't need you. I don't watch many of you. I don't have the time. I can talk, I can chat. I don't watch you. Am I communicating? I have allergic to evil people. Am I communicating? I can't stand evil people. That is why my God, the God I serve, is always fighting my battle. It might be late, only but he will fight that battle. When that fake prophet Israel Oladele, Genesis, I was the one that went into that church, that watched that church, that supported that church. Many people was not there then. I gave him that crowd. And when I saw what he was doing, that he was just, milking the public, lying about prophecies, I wanted to walk away initially. But I thought, come on, if I walk away, I have taken many people to that congregation. If I now walk away, I will now leave other people in the congregation. What if something happened eventually, or he continued to scam these people? Many of you will say, "What Jokpini?" Immediately I said that. I avoided that church for like 2 months, but I couldn't bear it. I came out and I said my truth. The whole world was against me. The whole world. But I always believe in something. One with God is majority. That is if your conscience is clean. Am I communicating? The whole world was against me. So what is happening now in Mohbad's case? I am not surprised. That is the Nigerians and Nigeria we live in. They celebrate evil. They celebrate wickedness. They detest truthful people. But once God is with you, agunla aguntete, freaking off. So far you are not feeding me. So far you are not my God. Freaking off. Am I communicating? When justice for Mohbad started, I'm not going to bore you tonight. I just want to go back and come back somewhere. When justice for Mohbad started, Jehovah bear me witness, I never danusi, because I'm like, anybody can die. So far, because somebody is older than us now or younger than us, God does not say somebody will die before somebody. I believe anybody can die. Am I communicating? Now, I saw bloggers, blogging, talking about it. I'm like, who is this boy? Me, I don't pretend. I don't know Mohbad. Me, I don't listen to all these, worldly songs. That's why you see me. I don't know how to sing it. If they tell you that if they tell me that it is worldly song that will take me to heaven, I will not go to heaven at all, because I don't know it. That's why you hear me say, "Oh na West." I love Mohbad songs a lot, because when you listen to him, he's a prophet. Everything that is happening to him now, he has sung it already. My Jekomumi.
If na no be enemy, they come me, even if it's in the 9 minutes. Mohbad knew he was in the midst of enemies, but unfortunately, I don't know why he cannot remove himself. I see Mohbad, may his gentle soul rest in peace. I see Mohbad as somebody that cannot stand alone, that cannot do without friends, that cannot do without nuisance, evil people that call themselves friends. Am I communicating? Now, that is not the bone of contention. The same Mohbad died on the 12th of September 2023. If I'm correct, I stand to be corrected, please. People were talking, I was not interested because it's not everything that happens on the social media that I can see. Am I communicating? So I just thought it's one of those deaths. So I was not interested. Am I communicating? And anybody that knows me, I don't go with the flow like that. If people are talking about a topic, if you see me putting my mouth in that topic, but it has shown that they are being biased or they are being hypocritical. That's why you see me when I come out, I talk. It's like that is the Anjori and that lady that sells jewelry then. You remember? I never want to interfere. But when I saw that people that are coming out, they are so hypocritical. They are not saying it as it is. I updated and I came out and I put out my analysis and I went back in. That is me. I don't give a freaking fuck about any of you. Honestly, F off. But that is not the bone of contention. Let's continue. I saw people coming from so 2 days after, let me just block this bastard that is putting link there. Please don't click on any link. Oh, block any block. Yeah, don't click on any link. If you click on any link, page in your journey. So I was not watching. I was not watching. Yeah. So, and why did I not intervene then? So when Mohbad died, the second day I was hearing what is they buried Mohbad. Again, I was not interested. I'm like, Mohbad is a Muslim. I told you I don't know him. I'm not gonna lie. Like Iyabo that came out and said, I know Mohbad. I know Mohbad. I don't know him and I won't lie. So the second day when they said they buried him, I said, okay, maybe he's a Muslim. Honestly, I didn't interfere. So after that second day, Ashana was now pushing a lot of narrative out. Baba quickly go and bury him. Baba did not check him. Even Mohbad came out and said, Baba sent some boys to come and buy Mohbad in the room, in the house. Can you all remember? Mohbad said that. So when I was listening to different stories, I was really angry with Mohbad's dad. That was the first time I came out. I gave it to Baba Mohbad back to back. I said, Mohbad's dad, why did you... So later somebody else told me Mohbad is a Christian. So immediately I heard that Mohbad is a Christian, I was really pained. I said, why will the father quickly bury his son? That there is more to it that people are not saying with, people are not saying. So I came out that day, I made a show, and I said it as it is. After that show, Mohbad's dad, the first interview Mohbad's dad with Grant, it was BBC. That interview, somebody sent that interview to me because
I don't watch all this. I don't watch them because many of them, they do things because of money. They are not truthful to themselves. They don't have conscience. Many of these bloggers have sold their conscience to the devil. Am I communicating? So when Baba made the first interview with BBC, somebody sent it to me. I listened to it. I said, what? Was this the reason this man buried this boy quickly? People started putting updates. Darusha started putting updates. A lot of people were putting updates. Now, that is not the bone of contention. I know many of you, we know the story already. Now, let's go to what has been trending for the past 3 days. Am I communicating? Please, I want to thank God on behalf of VDM. Number one, do you know why I want to thank God? Because of for VDM. VDM came out a few weeks ago and he said Iyabo invited him, that she wants to see him. Let me bust your bubble. Thank God VDM spoke. VDM kept it as a secret. And eventually Iyabo Ojo now casted him. Myself and yourself that are watching me, we can never trust VDM again. Am I communicating? Eba mi fiyensi owo sin. VDM brought out first video. Let's listen to it. I know you have all watched it. I'm not going to bore you. Okay, we don't even need to listen to it. The first video VDM brought. Anyway, let me do it like this. When Justice for Mohbad started, then everybody starts seeing many things. I am not an illiterate. I don't do eye service. Even if you are feeding me and you are wrong, I will let you know you are wrong. If you want to keep your money, keep your money. Moreover, I don't look up to people for feeding. Alhamdulillah. Mo yoshu baby opami. Mo yoshu ba mi nita joba mi. Mo yoshu ba mo nita conscience me. Am I communicating? When Iyabo Ojo came out, Iyabo Ojo said she wanted justice for Mohbad. If you all can remember, when Mohbad died, Iyabo Ojo didn't jump into that justice for Mohbad immediately. She stayed for 2 weeks. Shari Bobo 2 weeks. Iyabo Ojo fi duro yen. She was strategizing, opening group chats, telling people what to do, to direct people on social media. Am I communicating? Am I communicating? The 2 weeks Iyabo Ojo never intervened. She was strategizing. Am I communicating? Then she came back. She put on a camera that day. I'm going to play the video for you. You will listen to it. I sent it to Naira Marley for evidence. Let me go and look for it. Naira Marley Dambiba. 1 minute, oh. Be patient with you. Bojo Ulama Sheton. We will finish late. Yeah? Let me go and look for that video. This is Naira Marley. I sent the video to Naira Marley. So this was Iyabo Ojo. Any London wo le. Naira Marley. Bó bá ṣe wèrè any London wo le gbé wá bí báyìí. Kò possible. Lè pa wá lọ́mọdé. Kẹ́ lọ bẹ́ẹ̀, it's not possible.
And if you say you don't, you gotta come out and defend that. You cannot keep killing our boys and killing their dreams. If now, can you all hear this? When Mohbad died, they said Mohbad died of ear infection. They saw that the country it was not adding up. They now came out again with another narrative. The 2 weeks Iyabo did not come out, she was planning a strategy. She was strategizing. Yeah. So when she eventually came into that justice for Mohbad, pretending that she was seeking for justice, Iyabo Ojo was never seeking for justice. Iyabo Ojo came for personal vendetta with Naira Marley. Am I communicating? Iyabo Ojo wa gbẹ̀san lára Naira Marley ni. Bó ṣe wá gbẹ̀san lára bàbá Ìjẹ̀ṣà. She said it. Ó ní bully lòun. Ó ní tóun bá kórìíra ẹ̀, òun á bully ẹ̀. Ẹ jẹ́ kí n play fún yín tẹ́ bá rántí. Iyabo, gbogbo nǹkan tó gbìn ló máa ká. Let me play it for you. I will play it for you. I'm coming. Yeah. 1 minute. Hold on for me, please. Yeah. Then I go. One thing that I'm bully to her, then so be it. If I don't like it, I can bully you. I can be a bully. One thing that I'm bully to her, then so be it. If I don't like it, I can bully you. Ṣẹ̀ṣùgbọ́n tóun bá kórìíra ẹ̀, òun á bully ẹ̀. Now, that is not the bone of contention. Ṣẹ̀ngbọ́n. Now, whatever happened between Iyabo Ojo and Naira Marley, that is their problem. We don't know about it. But Iyabo Ojo has been having Naira Marley that she will deal with her. She will deal with him. Immediately justice for Mohbad came in. Iyabo Ojo thought that is the best way. That is the best time to revenge on Naira Marley. And she came out. She distracted us. Let me now tell you. Iyabo Ojo is always saying that I told the governor to exhume Mohbad. I beg your pardon, Iyabo Ojo. It was a collective effort, not your efforts. Collective effort. And can I tell you, she thought she wanted to put everything on Naira Marley. According to what we saw in that group, she wanted to put that everything on Naira Marley. Immediately she saw that it was not Naira Marley, she said, I'm not coming into justice again. They have been cursing me. They have been Jade Tiwari justice. But when they started attacking Naira Marley, Oriyomi, you have to come out and beg Naira Marley. Tẹ́ ẹ bá ṣe Oriyomi, ẹlẹ́pọ̀ one corner. Tí ẹ bá ṣe, a jẹ́ pé kàní, you are evil as well. Funke Akindele, Oni high waist is sonu. Immediately Iyabo came for Naira Marley. You unfollowed Naira Marley. Ìyá ẹ ti ń jẹ́nsìn náà. Òun ló ṣe kí ló ṣe yẹn náà tó ní kọ́ ló máa wò. Ó rẹ́ ní wò. Kò sẹ́ tó lè tẹ̀lé Iyabo tó máa ṣoríire nínú gbogbo yín sẹ̀. Ìtorí ẹ mọ̀ tọ́, but you are worshiping evil. Adé ẹ̀gbọ́n mi. Ẹ̀gbọ́n mi ṣá. Ó bẹ̀rẹ̀ sí sọ pé Naira Marley ni o, Naira Marley ni o, Naira Marley ni o. Mo ń bọ̀. Ẹ jẹ́ kí n mo fẹ́ send message kọ́kọ́ bá mi send nǹkankan, ẹ má bínú fún un. Auntie, ẹ
jọ̀ọ́ mi mo dẹ̀ fẹ́ bẹ̀rẹ̀ video kan sí o. Mo ti gbàgbé video yẹn tí bá rántí ma ní kẹ́ send sí mi. Now mo ti rántí àti lẹ́kì ẹ bá mi mo náà ti lẹ́kì ni mo ṣẹ̀ṣẹ̀ bá sọ̀rọ̀ last àǹtí títí ẹ bá mi send ibi tán ti lọ fún rally yẹn ẹ bá mi send ẹ ṣé tán ti lọ fún rally against Naira Marley. Yeah. Now àwọn kan sọ pé some people said maybe Iyabo was not well informed. Let me burst your bubble. Iyabo was well informed about what by Mohbad. She knew about it. But just because she wanted to punish Naira Marley, am I communicating? She diverted our attention. Not even diverting our attention alone. Yeah? She started supporting Ashana. Open Ashana saying bye ni. Anytime Baba Mohbad come out, Iyabo Ojo will come and counter Baba Mohbad. Iyabo Ojo was the first person that made the public to lati korira Baba yen back to back. Iyabo Ojo came online, 6,000 people were watching her that day. She said Baba does not want justice. Baba is only interested in his son's property. Am I communicating? Iyabo Ojo lórí buku, stop flagging. Oloshi. Iya Virgin Mary. Odoya Domo. Am I communicating? Shenbomi. Iyabo Ojo was never looking for justice. Eba mi mu eyan tí Iyabo Ojo ti gbèjà ní Nigeria wa. Because I saw a lot of people updating. This is why the celebrities don't help people. Are you mad? Give me one celebrity that has come out to speak for you people. Give me one celebrity that has been a mouthpiece for all these non-entity citizens in Nigeria. Give me one celebrity. If not for VDM, am I communicating? Because I see some nuisance updating. This is why celebrities don't help people. Give me one celebrity that is speaking the way VDM is speaking for you. Give me that celebrity. Iyabo Ojo, give me one fight Iyabo Ojo has fought on this social media successfully. Now let's assume she doesn't. Nobody told her. Ashana lied to her. She called herself an educated being. Am I communicating? Go and ask anybody that is always telling me things. I will tell them, send me evidence. If you don't have evidence, don't come and if you see a lot of videos and everything people send me here, I just ignore them. Because I will not listen to me. Message in. Am I communicating? They gave you a narration. Emma Wu. She came back. They told you it was Emma Bo. They told you that it was the beating they beat Naira Mohbad that spy him. Why didn't you ask the person that told you to? Why didn't you ask them that kilo de day say mo gbogbo video yi sita until igba ti bobo yi ku? Iyabo did not ask that question. Why are you just putting out the videos now? Iyabo did not ask that question. Immediately she heard that it was Naira Marley, she came out and said Naira Marley lo pa. Having said that, they now went on rally. Mo fẹ́ play the rally yẹn fún yín. I never knew the rally was to cancel Naira Marley. Go and watch that rally. All of them were saying there was cancel Naira Marley, cancel Naira Marley. Kilo day. I am always coming out there and telling people, Monica, I told people to give me one video that shows Naira Marley beating this boy. They couldn't provide it. They were providing us little wound, small wound. I want to ask a lot of you today. Even this Olori Bukky Iyabo Ojo to lohun ohun gbeja Mohbad. Iyabo Ojo gongo is a bully. Hasn't she told you people now that I am a bully?
ẹ bá mi lọ bèrè lọ́wọ́ àwọn ọmọ tó ń ṣiṣẹ́ fún Iyabo Ojo. Ọmọ tó parọ́ tó lóun fún ní mọ́tò ń jọ sí. Ọmọ yẹn padà wá tú àṣírí ẹ̀. Ó ní ó jẹ́ àwọn lówó iṣẹ́, ó máa lu àwọn, ó máa use àwọn, ó máa gbé àwọn fọ́kùnrin, òun ló máa gbowó. Ó lóun fún gẹ̀ yẹn ní mọ́tò ń gbà yẹn, àṣírí padà tú now. This Iyabo Ojo, she confirmed to you all that she is a bully. That if she doesn't like you all, she can bully people. You are now getting it twisted. One noni, one bully any shiori re gbogbo yin ten sọ̀rọ̀ yìí. Àkọ́bí yín máa kú, àbígbẹ́ yín máa tẹ̀lé. Bẹ́bẹ́ ṣe ń gbókù wọlé lọ́ba máa ṣe gbókù jáde nínú ilé yín. Àyàfi tẹ́ ẹ̀ bá ṣàbíyamọ. Ìkàlẹ̀ yín Nàìjíríà, mo dẹ̀ sọ. Ìtorí ẹ̀ lọ́lọ́run ṣe fún yín ní Bọ́lá Tinubu. Ìtorí ẹ̀ lọ́lọ́run ṣe fún yín náwọn ìjọba tí ò nífẹ̀ẹ́ yín. Ìtorí ẹ̀ lọ́ ṣe yín yàmàyàmá. Tọ́mọ máa flash owó yín tọ́jú lójú yín. Iron sharpness iron. Ẹ fit ìjọba tọ́lọ́run fún yín. You are wicked. Ìkànnì yín. Mélòó nú yín ni ò kí ń búlì ọmọṣẹ́. Mélòó nú yín ni ò kí ń frustrate family ẹ̀ gan. Ẹ wá gbé yẹn sórí. Naira Marley búlì ẹ̀ ló ṣe kú. Ẹ ní ṣe oríire lẹ́ẹ̀kan sísẹ̀. Tó bá débi tọ́mọ yín máa ti ṣe rere, tó máa ti débi gíga, ayé àjàbọ̀. Ìkànnì yín. Ìgbà tó bọ́ta wọn ní Naira Marley ni. Mo ní ẹ fún mi ní fídíò. Mo ní tí ẹ bá lè provide fídíò bí tí Naira Marley ti nà, mo ní bá yín sọ. Abẹ́ ìrántí ni. Ìgbà tó olórí burúkú jókòó ti PayPal afòkú gba àvátà ṣé kí n já yín sí. Gúùpù yẹn nìkan kọ́ ní Iyabo sí o. Àwọn afòkú gba àvátà yá àbíkú ápú. Ó ṣí gúùpù fáwọn náà. Ẹ tí rí nǹkankan. Ìtorí ẹ̀ mo ṣe ń wo many people tó ń bú VDM. Ó ti ń waste time. Calm down. Iyabo Ojo ṣí gúùpù káàkiri ni to attack people like us that are seeking for justice. Iyabo Ojo tó bá kújọ́ kan. Ọ̀rọ̀ bí marriage ní oríire. Ọ̀rọ̀ bí kọ́ bímọ lóríire. Ìgbà tẹ́ ẹ̀ travel ẹ̀yin olórí burúkú. Ìgbà tẹ́ ẹ̀ wà exposed ojú yín ò là. Tẹ́ bá wà exposed ni ẹ̀ ní sọ pé ká ṣe ìyàwó ká bímọ lóríire. Àìmọye òyìnbó bí tí ò bímọ. They are living their lives. They are rich in pounds. Wèrè kan wá ṣèyàwó, ó wá bímọ, ẹ ṣe oríire o, àbólórí burúkú ni yín ni. Ẹ wá fi wèrè àwọn nǹkan wèrè méjì yẹn, ẹ fi ń compare, ẹ fi ń justify òbí gidi. Ẹ̀yin olórí burúkú ìkà. Ẹ̀yin ò ṣe máa dárúkọ pé Elégùṣì ló pa Mohbad o, ṣebí Mohbad competition. Naira Marley tí ò wá sínú petition yẹn, Sam Larry ló dárúkọ. Mo dẹ̀ ń bá yín dárúkọ yẹn. Mi ever yọ Sam Larry rí. Up ti dọ̀la tó bá ṣe investigation, Sam Larry pẹ̀ láwọn tó pa Mohbad. Bí Àṣàná ṣe pa Mohbad tán, Sam Larry ló kọ́kọ́ pè. All stations settled. Òun ló bí all stations settled. Ṣé ń gbọ́ mi? Ipe àgbà justice lẹ́ni. Ipa àwọn èèyàn ò jà fún justice. Iyabo Ojo manipulated the public. And that is how she has been doing. For years. Mo dẹ̀ ń bọ́ ta lójoojúmọ́ mo sọ pé no. Ẹ má sọ pé Naira Marley. Mi ìfọjọ́ kan bá yín sọ pé Naira Marley ló pa Mohbad. Because ìlú táwa yìí, we work on evidence. We work on what we can see physically. Not wọ́n ní wọ́n pé. I don't do it. I don't. Gbogbo ọjọ́ tí bá ti ń jáde, àwọn olórí burúkú olùlẹ̀ nation. Wọ́n á máa jáde. Ipe wọ́n bẹ̀rẹ̀ sí ní gbé ọmọ ṣépè lórí justice for Mohbad. Olórí burúkú àfòkú gba àgbàtà ìyá ajá. Ọmọ ẹ wá bímọ, ó wá ń gbé pamọ́. Ìwọ túbọ̀ ta kó ṣépè fọmọ kankan. Wo mo ti ní fọ́tò ọmọ ẹ lọ́wọ́. À gbé síta báyìí. Èpè lá máa rọ̀jò lé lórí. Ìyá àbíkú ló bẹ̀rẹ̀ sí ní kọ́kọ́ gbé àwọn tó ń jà fún justice ló ń gbé wọn ṣépè pẹ̀lú ọmọ tọmọtọmọ. Am I coming? Àbí mo parọ́? Because Iyabo ti kó wọn sínú group tí Iyabo ṣípọ̀ lórí justice for Mohbad. Ẹ tí rí nǹkankan. Ó wọ àwọn ọ̀nà títí orí Facebook
àwọn ẹbí náà ó kó wọn sí gúùpù kan, àwọn ni ìyá àbíkú, àwọn ni ìjókòtádé, àwọn ni ápù. Ìwọ tó sọ pé why do you always protect Naira Marley? Ikú ló máa pa ẹ́. No, my sọ pé Aunty Bukky, please, I am not protecting. Give me when Naira Marley bullied that boy. You all are evil from the pit of hell. Nǹkan tá àkàrà yín ò ṣe ju ẹyọ kan lọ nìyẹn. Ẹ jẹ́ ká máa sọ̀rọ̀. Abẹ́ ẹ̀gbọ́n mi, ẹ jẹ́ ká máa sọ̀rọ̀. Mo ní tí n bá rí evidence mo ní ṣe. Ìgbà tán wá rí pé mo ò gbà, wọ́n wá bẹ̀rẹ̀ sí ní attack. Wọ́n dẹ̀ ti gbàgbé pé kò sí nǹkan kan tó lè ṣe tó máa affect me. You don't know where I'm coming from. If you know where I'm coming from, ní máa rán wọn toothless rabies puppy kó máa pariwo, kó máa sunkún bíje. Abẹ́ ẹ̀gbọ́n mi, náà ẹ jẹ́ ká máa sọ̀rọ̀. Mo ò bá wọn dárúkọ Naira Marley. Iyabo will come out every day. Ẹ jẹ́ ká kọ́kọ́ ti bí ìṣáná kíyèsí Ògùn. Ṣé irú odindi Iyabo tó bá ti fẹ́ ṣèkà, kò sí gúùpù tí ò kí ń lọ. Ṣó jẹ́ kó bá ọwọ́ Iyabo Òjó nínú ibi tó ti gbé gúùpù sílẹ̀. Wọ́n sọ pé ọmọ ọlọ́mọ kú, ọmọ 23 years old, ọmọ 26 years old. Iyabo Òjó dá gúùpù sílẹ̀. Inú gúùpù yẹn àríbi tó ti sọ̀rọ̀ Mohbad pé ikú wo ló pa, báwo ló ṣe kú. Strategy tó ṣe máa gba ogún bàbá Mohbad, tó ṣe máa gbógun Mohbad. Strategy tó ṣe máa attack gbogbo àwọn tó wá justice. Bó ṣe ó ju ìwòwò síbẹ̀ Iyabo Òjó sọ̀rọ̀. Ẹ̀yin olórí burúkú ìkà. Ẹ wá sọ pé the group doesn't kò ní meaning. Alólórí burúkú ni. Nǹkan tó lọ ṣe fún yín ní ìjọba tó fún yín. Iron sharpness iron. Ẹ̀yin elébi, ebi máa pa yín kú ni. Ebi máa pa yín kú ni. Ìjọ tẹ́ bá ti sòótọ́ lọ́lọ́run fún ara ẹ̀ báyìí ló máa bá yín yọ Bọ́lá Tinubu kúrò ńbẹ̀, ló máa fún yín ní ìjọba tó máa tù yín lára. Ẹ jẹ́ ká máa sọ̀rọ̀. Gbogbo wọn ṣàn bọ́ta. Naira Marley ni. Naira Marley ni. Mo ní mo ní bá wọn sọ. Rally tó lọ, mo post rally yẹn bí last week. Rally tó lọ, all the songs they were singing there was cancel Naira Marley, cancel Naira Marley, cancel Naira Marley. Ẹ gbàgbé pé Naira Marley nísìn. Ẹ jẹ́ ká fọ̀rọ̀ ṣírò ara wa. Ó mọ̀ nínú ẹ̀pọ̀ ọmọ tó bí ìkọ́ ló ṣiṣẹ́ yìí. Ó dẹ̀ wá ń rí tọ́mọ aráyé dẹ̀ fẹ́ já wálẹ̀. Ṣé tó bá jẹ́ yín ni ìyá Naira Marley, ṣé ẹ̀yin máa ní kí Iyabo ṣe rere láyé? Let me now tell you what happened. Ìgbà tí Iyabo rí pé òun ò rí Naira Marley pa, òun ò rí cancel, ó wá lóhun ò dá sí mọ́. Ẹ má gbàgbé pé lórí burúkú Paul àti ẹ̀rí yẹn ṣó ti kú ni. Ṣèbó máa ń gbèjà ìyàwó ẹ̀ kiri. Àwọn olórí burúkú, àwọn ìkà, àwọn aláyé bàjẹ́. Iyabo sáré lọ sílé pósí ọmọ 26 years old. Ṣó lè jọ ọmọ èlò kú kó lọ sílé onípósí kó lọ máa ná pósí? Ó lọ ná pósí, ó ń rẹ́rìn-ín. Bàbá ọmọ ń sunkún, ìwọ ń rẹ́rìn-ín lé pósí. Ẹ̀yin ya fọ́tò. We want to give him a befitting burial because you are happy that your plan succeeded. Ọlọ́run mi, ìwọ ni máa sìn títí ayé mi o, àmì o. Mo dúró tán. Mo dúró tán. Dáhùn kí ló dé tó ṣe lórí Naira Marley? Ẹ jẹ́ ká play kẹ́gbọ́. Àṣàwọn ló fẹ́ pín ogún Mohbad. Iyabo àwa bọ́ta.
nǹkan tó fọ́n sínú àṣànà làṣànà ń fọ́n jáde. 2 weeks after tí Mohbad kú wọ́n lọ gbé ìyá Mohbad wá. Ìyá Mohbad Naira Marley ó máa ṣẹ̀mí gan tó bá petition ìyá Mohbad. Ìyá Mohbad needs to be petitioned. Ìyá Mohbad jáde ẹ bá mi wá Naira Marley o, ẹ bá mi wá Naira Marley o. Ṣé Naira Marley ló pa ni? It was not Ìyá Mohbad's fault. It was what Iyabo and Totodike told her to be saying. Ẹ jẹ́ kí n play, ẹ jẹ́ kí n fi wọ̀nyí. Ẹ wo. Ó sọ fún ọkùnrin bọ́tù wọ́tà àwọn etí kìíní kan mi ìmọ̀ mi ò ṣe fẹ́ sanwó. Wọ́n fún ní bọ́tù wọ́tà omi. Ó ní bọ́tù wọ́tà yẹn ni mo mọ́ mi. Ó ní trust me when I trust you. Oríṣiríṣi ni mo mọ̀ ní ẹ̀. Wọ́n ní mo ti béèrè lọ́wọ́. Ẹ wo bí Iyabo ṣe ti Ìyá Mohbad mu. Ó ní torí wọ́n ṣe tírẹ̀tì wújọ ẹ̀ ń wá tó ti lẹ́ra omi. Ó ní wọ́n á dẹ̀ gbé omi yẹn fún bọ́tù wọ́tà ní wá mu. Ó ní tó ń ṣe gbogbo mọ́. Ó ní mo ní ọmọ mi máa máa kẹ́ ọ́ ti tẹ́ ẹ̀ mo máa nà tó bá ti lọ sí ṣó tó yẹ kó lọ kò ní lè lọ ó máa nà ọ́ ni àti sàmì láàrin mi mẹ́ tó ń pè bẹ́ẹ̀ mi mọ́ ọkọ̀ọ̀kan mi mọ́ alágbára kankan ṣùgbọ́n mo ti rí báyìí ẹ ti promise mi bá mi wá náírà jáde o náírà jáde jọ ó fọmọ mi ṣẹrú ni sí. Ìgbọ́n mi wọ́n jẹ́ nígbà tí mo bí wà lọ́dọ̀ náírà, mo fún mi ní owó kankan o. Àgbà tó kó ẹjọ́, ẹ bá mi wá jáde. Ẹ wo Totodike àti Iyabo lẹ́gbẹ̀ẹ́ ìyá yẹn. Totodike ń sọ kankan fún ìyá yẹn, ṣe ti rí. Sọ pé mo mọ̀nà pé tí mo bá lọ bá àwọn èèyàn kan, ọmọ wa ní kí n má jẹ́ kó pa mí. Kí n jọ kí n má jẹ́ kó pa mí. Ọ̀rọ̀ pé kó má pa mí ló sọ títí ó fi kú. I want to point something out. Ṣé gbọ́ nǹkan tí Ìyá Mohbad sọ mẹ́yẹn? Ó ní even tó bá wà ní Nàìjíríà kò kí ń lè jáde. Ó máa ń bẹ̀rù pé wọ́n fẹ́ pa òun. Now, mo máa play video kan fún yín. Mo máa gbogbo ẹni máa ṣe before and after. Tẹ́ máa fojú yín wò. Ìgbà tí Mohbad wá sí UK, ṣé gbogbo yín rántí? Ìgbà tí Mohbad wá sí UK, ṣé rántí? Kò pẹ́ tí Mohbad padà ló kú. Ṣé gbogbo yín rántí? Ẹ rántí pé Paul àǹtí tẹ́ bá wò mí bá mi send video tí Paul ti sọ pé Mohbad sọ oríṣiríṣi ọ̀rọ̀ fóun ẹ bá mi ẹ rántí pé Paul lọ sọ́dọ̀ Daddy Freeze ṣé rántí Paul ọkọ Iyabo Ojo ṣé rẹ pé dè ní Iyabo Ojo àti Paul wọ́n sọ pé Mohbad sọ̀rọ̀ oríṣiríṣi fáwọn àwọn ọmọ epo máa kú ṣùgbọ́n dè ní ìkọ̀kọ́ ni wọn ò sọ kankan tí Mohbad sọ ẹ jẹ́ kí n ṣọ́ọ̀kì Mohbad ò bá wọn sọ kankan. They purposely said that láti justify pé Naira Marley ló pa ni. Am I communicating? Màá wá sọ fún yín sí nǹkan tí mo ṣe sọ bẹ́ẹ̀. Ṣé rántí pé nínú interview yẹn mo máa ṣe before and after náà rí gbogbo ẹ̀ ní máa gbé síta tẹ́ máa wò ẹ kúkú jẹ́rìí mi a few minutes later mo máa package gbogbo ẹ̀ fún yín. Editor mi ò sí ńlé ni títí ọ̀la màá máa ju àwọn fídíò yẹn síta fún yín. Now ẹ bá mi concur ẹ máa concur ti ṣe ń sọ. Ẹ rántí pé gbà tí Polo tó lọ ṣe interview pẹ̀lú Daddy Freeze ẹ rántí pé Polo sọ pé even ìgbà tí Mohbad wá ń lo òyìnbó ó ní ó sùn ọkàn ẹ balẹ̀ wípé táwọn bá ti sọ pé kó wá jáde ó máa lóun ò jáde o wọ́n fẹ́ pa òun o wọ́n fẹ́ pa òun o irọ́ ni Paul pa. Mo ti rí interview tí Mohbad ṣe ń bí báyìí màá post interview yẹn is a lengthy interview màá ní kí editor mi kó bá mi cut ibi tí mo fẹ́ mú jáde gangan. Ṣàmẹ́ pé ìgbà tó interview Mohbad ipe báwo ló ṣe feel nílùú òyìnbó tó wà yìí Mohbad sọ pé òun ò tiẹ̀ mọ̀ ẹ́ páwọn èèyàn mọ̀ òun Mohbad sọ pé òun ò mọ̀ ẹ́ páwọn èèyàn mọ̀ òun ó lóun lọ sí shop àwọn èèyàn wá kí òun ó ní ibi tóun lọ àwọn èèyàn wá bóun ya fọ́tò òun ló dá jáde o Paul dẹ̀ ń jẹ́ kó yé wa pé Mohbad ò lè jáde wọ́n fẹ́ pa ṣàbọ̀ nǹkan tí Paul ṣe sọ pé Mohbad ò lè jáde wọ́n fẹ́ pa ìtorí pé Naira Marley ṣàbẹ̀ pé London ló ń gbé nǹkan tó ń tọ̀ láti sọ fún wa ni pé Naira Marley rán àwọn boys ẹ̀ sí Mohbad ní London ló ṣe ń sá tí ò lè jáde. I will cut that part màá gbé nǹkan tí Lena sọ màá dẹ̀ gbé interview tí Mohbad ṣe à ṣe a few minutes later ṣe rí báwọn people ṣe máa ń wicked tó ṣe máa ń gang láti bà tèèyàn jẹ́. Mohbad ṣe interview yẹn ó sọ pé no bàbá yẹn ni ó ní Nàìjíríà Mohbad sọ ó ní Nàìjíríà gangan lòun ò ti lè rìn freely because
celebrity lòun gbogbo èèyàn mọ̀ òun ipò òun tiẹ̀ wá mọ̀ pé ibi báyìí náà wọ́n máa mọ̀ òun ó lóun lọ sí store ó láwọn èèyàn bóun ya fọ́tò wọ́n mọ̀ òun meanwhile olórí burúkú lẹ́mà abájọ tó ṣe ó dàbí ilẹ̀kùn dáńfó lórí burúkú awáyé má ṣe rere ibi táwọn ẹgbẹ́ ti ń náwó ojú ló máa ń ná bẹ̀ I just detest both of them. ṣe wọ́n ti pé ọ̀sẹ̀ kan tí Mohbad kú ni Paul lọ sáré ṣe interview yẹn pẹ̀lú Daddy Freeze wọ́n mọ̀ ń sọ gbogbo kinní yẹn láti fi kerosene sí fáyà fáwọn èèyàn láti má ṣe mistake pé Naira Marley kọ́ immediately sí VDM bọ́ta tó wá sọ fún wa pé no ẹ má jẹ́ ká wo bẹ̀ yẹn kí ni Iyabo Ojo ṣe wọ́n ju nudity VDM wọ́n jù sínú group chats wọ́n wá mú lọ fún gist lover kò ní bá mi dá fún gbogbo èyí tẹ́ sọ pé Iyabo kì í ṣe gist lover mo ti sọ kíní for many times ẹni tó ń ṣe gist lover tẹ́lẹ̀ ó ti dùbúlẹ̀ àìsàn ṣẹlẹ̀ tó gbé fún sìn ṣẹlẹ̀ tó ń ṣe gist lover tẹ́lẹ̀ yẹn kò mọ anybody rí ìtorí ẹ̀ ló ṣe máa ń blog Iyabo ń gbà yẹn am I communicating ṣẹlẹ̀ tó ń ṣe gist lover tì sí Iyabo tó ń tó díkẹ́ ẹ má gbàgbé pé ìgbà tí Iyabo fẹ́ lọ sílé ìyá ọmọ tó lọ mú lọ́dọ̀ Naira Marley yẹn Iyabo ṣe live video pẹ̀lú Facebook gist lover ìjọ kan tó ń interview tó ń tó díkẹ́ ó ní gist lover is my friend mo dẹ̀ ti ń sọ̀rọ̀ fún yín látijọ́ yìí ok ẹ jẹ́ ká gbà í pé Iyabo ń ṣe gist lover kí ló dé tí gist lover bá wá blọ́ọ̀gì ọmọ Iyabo wedding ẹ̀ kó tiẹ̀ sọ irú èèyàn tọkọ ẹ jẹ́ gist lover is worldwide gbogbo story èèyàn ló mọ̀ ṣùgbọ́n gbà tó di tọmọ Iyabo lọ fún bírèkì ni gist lover lọ fún bírèkì ni kò post nǹkankan àṣírí wọn wá tún sìn ìwòwò tó jù sínú group chat báwo ló ṣe dọ́wọ́ gist lover am I communicating? The same thing tó ṣe fún Naira Marley òun ni Iyabo Ojo ṣe fún bàbá Ìjẹ̀ṣà bóyí máma sọ́dọ̀la bàbá Ìjẹ̀ṣà lè ní tiẹ̀ lọ́wọ́ ẹ má gbàgbé pé princess àti bàbá Ìjẹ̀ṣà wọ́n jọ ń dóra wọn wọ́n jọ ń jẹṣẹ́ ara wọn just because bàbá Ìjẹ̀ṣà sún sẹ́yìn fún princess kò gẹ́ ṣe ẹ̀ mọ́ ṣé ń gbọ́ mi Iyabo Ojo kéré ó ti mí ní bàbá Ìjẹ̀ṣà sínú tipẹ́tipẹ́ bàbá Ìjẹ̀ṣà máa jáde ó máa wá sọ story fún yín bí ọ̀rọ̀ bàbá Ìjẹ̀ṣà ṣe ṣẹlẹ̀ Iyabo ló pé princess pé ń gbọ́ ṣé lóòótọ́ ni because ó ti ń wá bàbá Ìjẹ̀ṣà ẹ má ṣì mí gbọ́ mo sọ pé nǹkan tí bàbá Ìjẹ̀ṣà ṣe gbà am I communicating Iyabo ló pé princess ìgbà tí princess rojọ́ fún ó ní bàbá Ìjẹ̀ṣà ni ṣé kí n já yín sí according to kan tó sọ ọmọ tó sọ pé wọ́n forcefully enter yẹn wọ́n náà ti jábàálẹ̀ gateman àtàbúrò princess gangan náà ló ti ń jẹṣẹ́ ọmọ yẹn bàbá Ìjẹ̀ṣà ò jẹṣẹ́ o bàbá Ìjẹ̀ṣà kàn mú dání ni dèní bàbá Ìjẹ̀ṣà wà nú ẹ̀wọ̀n Iyabo tó ń sọ fún yín pé búlì lòun tóun bá kórìíra ẹ òun á búlì ẹ iṣẹ́ tó máa ń ṣe lẹ́tí ń rí iṣẹ́ tó ń ṣe lẹ́tí ń rí yìí bó ṣe máa ń plan ọ̀rọ̀ ẹ̀ ní number 3 person ní Lizzy Anjorin àti Iyabo ń ṣọ̀rẹ́ but just because Iyabo ó fẹ́ búlì Lizzy Anjorin àti ẹ̀ ò jà rárá ó lọ sí Canada lọ́dọ̀ lọ́lá olórí burúkú alẹ́ ariwo tó ti di alẹ́ kíkan ọmọ lára ìtorí ẹ̀yin ò ṣe rọ́kọ fẹ́ bíi tèmi lọ́lí lọ́lá àlàwó inú ilé lọ́lá àlàwó ní Iyabo wà ń jọ yẹn tí gbogbo yín bá rántí ó ń ṣe ṣóò yẹn ni ó dẹ̀ mọ̀ pé Lizzy Anjorin àti Fọlá Tinubu ẹnu ìṣó ìyálé àtìyàwó ni wọ́n ìgbà tí Iyabo máa ṣe ṣóò ń jọ yẹn mo lè wá play ẹ̀ fún yín ìgbà tí Iyabo máa ṣe ṣóò ń jọ yẹn ẹni tó kì í bá sọ̀rọ̀ ó wá ní sweetheart ẹ wo bra tí mo wọ̀ ẹ́ bra sweetheart ta ló lè ṣe nu gbogbo yín àníkà ni ẹni tẹ́mi àti ò sọ̀rọ̀ tó wá ń fi èébú tí ìyàwó ọkọ mi àlè ọkọ mi máa fi ń bu tó fi bú mi Lizzy dẹ̀ bọ́ta Lizzy ṣe dá padà fún
ìgbà tí Iyabo máa bọ́ta tó máa ṣe show ó lọ mú Fọlá Tinubu mọ́ra ni ó fẹ́ fi bá Lizzy jà. Tó bá tẹ̀yẹ pé Lizzy bọ́ta ń jọ yẹn ó ṣe show fún Iyabo ṣó jẹ́ kí Iyabo sáré ó wá lọ fi Fọlá bá Lizzy jà bí Iyabo ṣe máa ń ṣe nìyẹn. Ẹ jẹ́ ká sòótọ́ ọ̀rọ̀ ẹ má máa ṣèkà pé torí ẹ ti láìkẹ́ bẹ́ẹ̀ ṣe wáyé kò nífẹ̀ẹ́ gbogbo yín ó ń use yín ni. She doesn't have anybody's love at her. She's not an activist. Activist Idawoku Nation ni. Anything wọ́n gbé account lẹ̀ ṣe bó lè rí nu group chat yẹn. Over 180 million tó dá níjọ́ náà tí Mohbad kú àmọ́ ibi tó yẹn wọlé sí dè mí. Abẹ́ gbọ́ mi. Ó wá lọ gbé Fọlá. Kí ló yìí fa wàhálà? Lizzy bọ́ta ó sọ fún ẹ pé kó má bóun ṣe jókì yẹn mọ́. The next thing ó lọ pọn Fọlá sẹ́yìn ó bẹ̀rẹ̀ sí sọ pé ẹ̀wọ̀n cheat Fọlá yẹn dè ní lọ sọ pé kó wá ṣe DNA tí ò fi DNA ṣe ọmọ mẹ́rẹ̀ẹ̀rin tó bí ọmọ àlè ni ó ṣe jẹ́ pé Iyabo ló máa ń kun àwọn ọmọ tí ò fẹ́ ṣe DNA ó ṣe jẹ́ pé Iyabo ló máa ń kun àwọn ọmọ tó ń ṣe ṣìnà. Nǹkan kan tí ń ṣẹlẹ̀ sí kíni o. TikTok, I don't know what is happening. TikTok, something is happening. They are telling me to verify the verify, and I'm trying to do it. It's telling me couldn't load image. Refresh to try again. I've refreshed and it's not. Yeah. Me? I don't know what is happening. We have detected inactivity during your current life. Complete the verification to continue your current life. Moti complete but nǹkan kan ṣẹlẹ̀ kò gbé àwọn image yẹn síta. Are you still seeing me? Okay, you hear me. Okay, you hear me. Okay. Baba de ṣe tó bá wá mú kúrò ṣá mi mọ nǹkan tá máa ṣe. But tẹ́ bá yín rí mi, they said they are flagging, please. Olórí burúkú ni Iyabo, àwáyé má ṣe rere, aláyé bàjẹ́. Ṣé bó sọ pé olówó ni kílé tó lọ dé sínú one bedroom house tó mọ ẹ tún fẹ́ bímọ sí. Kílé tẹ́ lè gbòtẹ́ẹ̀lì. Kílé tẹ́ lè sanwó hospital kan mọ́ wà ńbẹ̀ tó máa fi bímọ. Inú one bedroom flat lọ́lá àlàwó yẹn. Ibẹ̀ ni gbogbo yín ṣàdúró sí ṣá. Mo ò bọ́ ní big guy ní ẹnìwọ́ ló ń control social media. Olórí burúkú. Everything for social media validation. Olóṣì ọmọ òfò. Ọmọ tí ò ní jèrè láyé tí ò ní jèrè lọ́run. Ẹ jẹ́ ká máa sọ̀rọ̀. Ṣé ń gbọ́ mi? Tí ò bá ń ṣe pé ó ti mí ní Lizzy Anjorin sínú, ìwọ ló kọ́kọ́ lọ bá. Lizzy wá dá padà fún ẹ. The next year wá lọ pọn Fọlá, òun fi Fọlá bàjà. Is that not childish? Is that not childish? Ẹ jẹ́ ká tún mú yẹn kúrò. Now, ó wá sọ pé Baba Mohbad ó ń wá. Ẹ má gbàgbé pé ibi tí girl yìí ti wicked dé 2 years ago, ìgbà tó ṣe Mother's Day, ṣé gbogbo yín rántí? Ó gbé Ìyá Mohbad báyìí sórí wọ́ọ̀lù ni. Ó ní Ìyá Mohbad ní best mother. Àwọn èèyàn come for her gan. Ìpè, how can you call Ìyá Mohbad best mother? Tó wà ńbẹ̀ on flag Instagram náà. Tó wà ńbẹ̀ ìgbà tọ́mọ ẹ̀ kú tí ó sọ̀rọ̀. Àbẹ́ ìrántí? Ṣàlàyé pé the second Mother's Day tó tẹ̀lé. Àbíkọ̀ yẹn Iyabo Ojo kò celebrate Ìyá Mohbad o. Ṣé kò ń ṣe best mother money? The same thing ló ṣe fàdúrà. Just because they don't want àdúrà to talk. Àbíkọ̀ yẹn just because wọn fẹ́ jẹ́ kàdúrà sọ̀rọ̀. Ó sọ pé àdúrà release orin. Iyabo Ojo sáré gbé sí wọ́ọ̀lù ẹ̀. Mo wá bí Iyabo Ojo. Mo ní òkè ó gbé àdúrà sí wọ́ọ̀lù ẹ̀ ìtòrò fẹ́ promote ẹ̀.
mo nígbà tí ọkọ ọmọ ẹ ń kọrin ó ń ṣe feature àdúrà tó bá yẹ kó fẹ́ promote ẹ̀ lóòótọ́ ó mọ̀ ń ṣe gbogbo yẹn. Ikú ló máa pa wàhálà blogger wàhálà ló máa pa yálà ìyá ẹ̀ mo ti block ẹ̀. Ṣé ọkọ tí mo sọ yẹn ṣe wọ́n pé ọjọ́ kan tó post àdúrà yẹn kò post àdúrà mọ́ láti gbà yẹn. Ṣé mọ̀ nǹkan tó máa ń ṣe á gbé yín mọ́ra á ṣe oríṣiríṣi láti fi yín jà. Ṣé wọ́n pé bàtà sọ pé Lizzy Anjorin ẹ ti di èyí tí mo sọ pé ó ṣe fún bàbá Ìjẹ̀ṣà mú ẹ̀dìyẹ mú o. Lizzy Anjorin lọ sí ọjà tó ti ń ta accessories tailor. Wọ́n ní Lizzy Anjorin ṣe fake wọ́n ṣe wẹ́ pé ìgbà tí Iyabo kọ́kọ́ wá sórí line pẹ̀lú Gistlover àti ẹnu ìṣó wọ́n sọ pé fake transfer ní Lizzy ṣe. Wọ́n sọ pé Lizzy Anjorin jí gold. Bí kíní yẹn ṣe ṣẹlẹ̀ Fọlá Tinubu ó sẹ́ndì fọ́tò yẹn sí Iyabo sẹ́ndì ẹ̀ sí Gistlover. Bí Gistlover ṣe gbé kíní yẹn Iyabo Òjó sáré ń jó. Iyabo Òjó gbé ọtí ó ṣe live video ó ń fi Lizzy ṣe yẹ̀yẹ́. Bó wá sọ kíní kan mo ní tó bá pé Iyabo Òjó dá lóòótọ́ ẹ̀yin olórí burúkú tẹ̀ sọ pé ó dá. Ó dàbí wọ́n ti block mi ẹ mọ̀ pé kò affect mi níbi kankan. Ẹ jẹ́ ká wò bí a lè go live again. Okay ẹni sùgbọ́n wọ́n ti mú TikTok wálẹ̀. Ẹ jẹ́ ká dúró tí àwọn TikTok ṣẹgbọ́n ó ti padà wá mo ti ṣe padà. I've put it on. Ó ti padà wá ẹ máa bọ́ ń bẹ̀. A ti put ẹ̀ hàn padà. Yeah, it's back. TikTok is back. Olórí Bukky Iyabo Òjó ló ń flag ẹ̀. Olóṣì. Ìyá Virgin Mary. Abẹ́ ti gbàgbé pé orí Gistlover. Náà ti gbẹ́njọ́ náà pé let me see you go lo bùgá wọn. Ẹ ti gbàgbé pọ́mọ Iyabo ó ń dún ọmọ bùgá wọn yẹn. Ẹ ti gbàgbé tó sọ pé ó fẹ́ ṣèyàwó. Ẹ bá mi dáhùn ẹ ti gbàgbé ni kí ló kọ Kiss Daniels ṣe rántí. Ọmọ Iyabo fẹ́ Kiss Daniels now. Ó fẹ́ Little Cash now. Ọmọ lọ fi álọ̀mù fọ òbò. Ẹ wá ní virgin ni ṣebí Virgin Mary tẹ sọ. Virgin Mary tẹ pé international virgin. Àbọ̀ òun kọ́ náà sọ pé àmàdébẹ̀ ẹ má jẹ́ ń fò. Abẹ́ ti gbàgbé ni ẹ má dá mi lóhùn. Gistlover gbẹ́njọ́ náà ẹ rántí tó sọ pé ọmọ Iyabo Desperado àfolórin ṣá. Ẹ sì gbàgbé ni tó sọ pé ọmọ Iyabo fẹ́ fẹ́yàn kan táwọn èèyàn fi wá gbé pé Kiss Daniels ni àwọn èèyàn wá yarí kò pẹ́ tí bọ̀bọ̀ yẹn bí bèjì kò pẹ́ tí bọ̀bọ̀ yẹn bímọ. A lè rí blọ́ọ̀gì yẹn mọ́ náà a lè rí mọ́ wá ti yọ. Kò pẹ́ tí bọ̀bọ̀ yẹn bí bèjì ni Gistlover gbé tó sọ pé Kiss Daniels fẹ́ bí ó fẹ́ marry true love ẹ̀. Ṣé rántí Iyabo Òjó gan gbẹ́njọ́ náà tó ti ń celebrate ọmọ ẹ̀. Ṣé gbogbo ẹ rántí the desperation is just too much. Àwọn olórí burúkú àwọn yẹn lè fẹ́ máa fi compare àwọn obìnrin tó wáyé wá ṣe rere àwọn obìnrin alálùbáríkà. Ẹ jẹ́ ká máa sọ lọ ẹ lọ ṣó ti yá ká máa sọ̀rọ̀ wa lọ. Kórèdé Bello wọ́n tún gẹ̀ẹ́sì Kórèdé Bello àbájọ tó lè rọ́kọ́ Nàìjíríà náà wọ́n ti ná gbàrà wọ́n ti ná gbòòrò. Tanzania yẹn náà lọ sí lè rọ́kọ́. Ọba ayé jẹ́ ọba ayé àwọn ọmọ ọlọ́mọ jẹ́. Ó wá ní I cover my own with the blood of Jesus. Àbólórí burúkú ni ẹni òròbó lè mọ́ọ̀kì Ọlọ́run ni. Iyabo Òjó òròbó lè mọ́ọ̀kì Ọlọ́run ni. God cannot be mocked. He cannot. Ó mọ̀ nǹkan tó ṣe fún Naira Marley ṣá. Odindi ògolú ilé ẹnìkan ó dẹ̀ wò títí ó dẹ̀ mú wálẹ̀. Ṣóhun ló ní kó dún ọmọ ẹni. Ṣé gbogbo yín rántí pé Naira Marley gbé sórí wọ́ọ̀lù ń gbà yẹn náà? Ó ní ìyá àtọmọ lòun jẹṣẹ́ wọ́n sìn.
ti gbàgbé ni ó ní ìyá àtọmọ lòun jẹṣẹ́ wọn ẹ jẹ́ ká máa sọ lọ ibo mo sọ̀rọ̀ dé ẹ ṣe sis wọ́n bọ̀ ọ́ ní tẹ̀tí ìbẹ̀rẹ̀ ọ̀rọ̀ gan mo ti sọ fún yẹn lọ́jọ́ wọn o torí títí 12 fún wa la máa kó ń gbà lágbára Ọlọ́run ń bọ̀. Èwo nílé sis fídíò yìí máa long nǹkan tí máa ṣe sis mi ní play bí máa ṣe a few minutes later ni máa ṣe ṣé gbogbo yín gbọ́ mi now àṣẹ gbogbo ìgbà tó ń Paul and P Square ìkànnì wọn náà jẹṣẹ́ yẹn náà àwọn olóṣì like mother like daughter ẹ ní ṣoríire come for me Iyabo Ojo àtọmọ ẹ ló máa jìyà yẹn èmi ò gbéṣẹ́ wọn yà yín ẹ̀yin olórí burúkú ó ń ṣèkà ó ń bó tiẹ̀ adìyẹ lè bó tiẹ̀ ẹ mọ̀ nǹkan tó ṣe fún Naira Marley ẹ mọ̀ nǹkan tó ṣe fún ẹni tó bá jẹ́ abiyamọ tòótọ́ Naira Marley sọ ó ní 128 times lòun fi lọ sẹ́wọ̀n nílùú òyìnbó ọmọ yẹn wá lọ sí ẹ̀wọ̀n fún 128 times ìyá ẹ̀ wá gbàdúrà ọjọ́ àwẹ̀ ọjọ́ àdúrà ìpè kọ́mọ yìí jẹ́ nǹkan láyé ọmọ yẹn wá di àtúnbí ó wá gòkè Ìyábọ̀ wá sọ pé torí ó dún òun ó dún ọmọ òun ó wá fẹ́ jábọ́ ṣé èèyàn kan ló ní kó gbóbò lẹ́ni èèyàn kan ló ní kó jẹ́ ajá àgbòho ni kẹ́ bá máa sọ fáwọn ọmọbìnrin yìí kó máa patọ́ mọ́ gbogbo nǹkan ló máa fẹ́ bọ́lẹ̀ fún wọ́n fẹ́ bò títí káàkiri Nàìjíríà wọn ò wọ́kọ́ mọ́ wọ́n wá gbéṣẹ́ lọ Tanzania ìyẹn náà dà olórin pàjáwìrì ẹjọ́ sọ tún kọrin fóyún ni ẹ sọ fún mi any little opportunity akọrin ṣá ni contracted marriage ẹ ní ṣoríire tẹ́ ẹ bá wá fún mi ikú ló máa pa yín ẹ rò bẹ́ẹ̀ mi ò rí bẹ́ẹ̀ ṣe ń ṣe ni èmi ò ní dá yín lóhùn Ìyábọ̀ ni mo máa dá lóhùn Ìyábọ̀ ni mo máa jẹ gbá yẹn lọ́wọ́ yín abẹ́rẹ́ rò bẹ́ẹ̀ máa dẹ́yìn ẹ̀yin non-entities ẹ̀yin tẹ́ ẹ̀ láyé èmi á fún yín crowd ẹ jẹ́ ká máa sọ̀rọ̀ Naira Marley sọ pé 120 times lòun lọ sẹ́wọ̀n nílùú òyìnbó abiyamọ ni gbogbo wa ìyá wa gbàdúrà ó ṣe gbogbo nǹkan láyé yìí ọmọ yẹn wá jẹ́yàn ó wá ti torí nǹkan kékeré mo máa ń sọ nǹkan kan tó bá tẹ̀ wá fẹjọ́ ẹ̀sùn ẹ́ ṣe bó ti jẹun ẹ̀ rí ó ti gba flower rí now my heart my love báwo ni Naira Marley ṣe máa pè é ní my heart my love tí ò bá ń jẹṣẹ́ ó dẹ̀ ń sọ́nu fídíò yẹn pé kò ń ṣe tèmi is for prison ọmọ ọkùnrin sọ pé mọ́mì tí yín ni ó ní no èmi ni my heart my love ó ní yes mọ́mì ó wá rí ó ní amẹ́málì olóṣì oníjẹkújẹ ìgbà tó ò lè ṣiṣẹ́ ọ̀lẹ ṣé mi ní Naira Marley máa fún flower sí mi ní mú flower kí n ṣọmọ lójú. abẹ́gbọ́n mi Lizzy wá lọ sọ́jà ọwọ́ ni ó dín nǹkan ìgbà tí à ń sọ èmi ń bá Lizzy sọ̀rọ̀ mo ní no mo níbi tó ti ní Lizzy jí nǹkan yẹn wọn ò ta gold ń bẹ accessories ló ń tà ń bẹ èmi ni mo kọ́kọ́ ṣe show fún Lizzy njọ́ yẹn ẹ má gbàgbé pé mi àti Lizzy ń jà o ibi tó ti mọ̀ mọ́ pé Ìyábọ̀ olórí burúkú ìkànnì bí ṣe wáyé bí ìbá máa bá ẹjà tí n bá rí i pé wọ́n fẹ́ cheat ẹ I will speak ìgbà yẹn sẹ́yìn àti Lizzy ò sọ̀rọ̀ ìbẹ̀lẹ̀ tí wọ́n wẹ́ pé Ìyábọ̀ ló set Lizzy up inú mi dẹ̀ dùn VDM náà sọ èmi àti Lizzy ò sọ̀rọ̀ sẹ́ ṣùgbọ́n mo wọ́n pé no dé èyí ibi tó ti ní lọ jalè yìí wọn ọ̀tá gold ń bẹ accessories ìjọ yẹn tí mo ṣe show tẹ́bá ibi gbogbo ṣe jáde kò sí chaati tó ń ṣe fún mi ṣùgbọ́n ti gé tí mi lọ èmi ò gbọ́ nǹkan kan.
immediately tó sọ pé kíní yẹn ṣẹlẹ̀ tó bá tẹ̀ jẹ́ pé Lizzy àti Iyabo ń jà kó wá tiẹ̀ bọ́tà ń tẹ̀ tó bá sọ pé tábà tẹ̀ wá ń jà bí kakúkọ mo mọ Lizzy ò kò lè jalè o wàláì you would have báwọn èèyàn gan sọ pé ojú ayé ló ń ṣe ohun ìní àti Ọlọ́run but kí ló ṣe o ṣáná sí life o gbégò bí a ò bẹ̀rẹ̀ sí ní mú o ní wọ́n ti jalè ní Ìdúmọ̀ta o Iyabo downfall èèyàn ìdùnnú ẹni mo wá ń wo àwọn olórí burúkú tó sọ pé wọ́n fẹ́ jábọ́ ṣé Iyabo wà lókè tẹ́lẹ̀ ni Iyabo àti VDM ní ẹ̀rọ̀fọ̀ lọ́wọ́ ta ló sọ fún pé Iyabo wà lókè gbogbo nǹkan tẹ́lẹ̀ yẹn packaging ni very wicked evil girl her heart is dark ọ̀rẹ́ ẹni tó bá ṣọ̀rẹ́ ń bí gbà yẹn ó náwọn tí ò mọ̀ lọ fi ń ṣeré ó ní tẹ́ bá ṣọ̀rẹ́ ó ní she's evil ó ní she's wicked ó ní tẹ́ bá ń gbọ́ definition of òun ṣe mí òun gbà mí ó ní Iyabo àgbé àrísítò fún ẹ á tún ya fọ́tò ẹ á mú lọ fẹ́ tó ń dó ó ní she blackmail ó ní blackmailing is her job only all what she does online is fake. Two different images ni. Now ẹ jẹ́ ká gbọ́ nǹkan tó ní Naira Marley ṣe. Ẹ jẹ́ ká gbọ́ nǹkan tó ní Naira Marley ṣe. Kò mọ̀gbà tó sọ̀rọ̀ yìí ó jábọ́ ni. Is that same Sam Larry? Mo ní Sam Larry Naira Marley tí mo máa ń rán àwọn ọmọ lọ síbẹ̀. Abi, tí mo máa ń rán àwọn ọmọ lọ síbẹ̀. Even my children go to his house. That I was thinking is a sensible person. That will be giving them to take. Be putting it in their food and in their drinks. Is it that kind of person you want me to support? I need character for me. And the Naira Marley and Sam Larry that you are supporting, they have plenty case to answer to. Then we got mommy to lolly to spike the drinking one, which 2 or 3 people have testified and they were there. Because in the case a lot of me, there's never one case it. Shetiba, why to ṣe mú case ti ẹ mọ́ case en tó kú? Ẹ gbọ́ nǹkan tó sọ nbí o. Ẹ ti tún ṣe fún yín. Ẹ máa gbọ́. Thinking is a sensible person that will be giving them to take. Be putting it in their food and in their drinks. Is it that kind of person you want me to support? I need character for me. And the Naira Marley and Sam Larry that you are supporting, they have plenty case to answer to. Then we got mommy to lolly to spike the drinking one, which 2 or 3 people have testified and they were there. Because in the case a lot of me, there's never one case it. Me see there's never one case it. I just can't shake case it. It's one talking me to the yes, because there's no distraction. Let's take it one at a time. Now, mo fẹ́ play kọ́kọ́ fún yín. Ṣé bẹ́ẹ̀ pé information tó fún wa ń bì? Òótọ́ ni. Kọ́kọ́ fún wa ní full information. Now, ẹnu VDM láti wá gbọ́ full information. Ó sọ pé ó fi nǹkan sínú kíní wọn, but kò sọ. Kò fún wa ní full information. Kẹ́lẹ̀ mọ́ pé lórí burúkú ni gẹ́ẹ̀lì. Ẹ jẹ́ ká wá gbọ́ full information lẹ́nu King. Ọkọ àwa single mother. Ẹ jẹ́ kí n lọ play fún yín kẹ́gbọ́. Mo mọ̀ pé ti gbọ́ lánàá. Mo bọ̀. Ẹ jẹ́ kí n play fún yín. Ṣé tàná ni? Alright, so Iyabo just posted. Okay, ilé kan. Ó dàbí ilé ni. Alright, so following the post I made yesterday, I see say Jigon, one of the person in the group, have come out to make it. Ẹ wo lórí burúkú Jigon yìí náà. Jigon yìí ká tó play kíní. Abẹ́rí Jigon. Jigon. Abájọ tó lọ sí Mecca. In the history of Mecca. Mi rẹ̀ tó lọ sí Mecca tán jẹ́ kó wọnú Mecca rí. Ọlọ́run ti rí pé inú ẹ̀ ò dá náà ní Jigon. In the history of Mecca. Kò sẹ́ni tó lọ Mecca rí tán báàlù kó má wọ Mecca. Jigon. In the history of Mecca. Ìwọ ló jẹ́ kó wọlé because wọ́n mọ̀ pé wọ́n lè ṣù as oko àsìtánì tó fẹ́ sọ ìwọ ló jẹ́ kó sọ pa. Mohbad máa ń kọrin fún ẹ. Mohbad máa ń fún ẹ lówó. Iyabo ló pè sínú group yẹn.
ṣàdé bọ́ reason tí Iyabo fi pè sínú group yẹn because ó rí pé ó seek fún justice wọ́n fà mọ́ra kó bá má wá justice mọ́ ó sọ pé wọ́n fẹ́ sínú group kí ni máa sọ fún gbogbo yín mo detest group bí wèrè mo detest group bí wèrè mo sọ fún yín gbà kan gbàtà bẹ̀rẹ̀ justice bọ̀dá mú ìwà wọ́n ṣe call bàbá wà ń bẹ̀ àwọn èèyàn àwa bíi 7 bí bọ̀dá mú ìwà ṣe mú mi sínú ẹ̀ báyìí ẹ bèrè lọ́wọ́ wọn ẹ bèrè lọ́wọ́ bàbá mo ní bọ̀dá mú ìwà I'm not interested in this call please mi mọ nǹkan tẹ́lẹ̀ fẹ́ sọ I'm out of this place I don't do group calls I don't do group connecting calls I don't do it mo dẹ̀ jára mi kúrò bọ́dẹ̀ ṣe ṣetán mo send message wọn mo ní bọ̀dá mú ìwà ẹ má fi mí sínú group call mọ́ láyé ẹ má fi mí sínú group I don't do group ṣé gbogbo yín wọ́n ti gbé bàtà ṣe justice for Mohbad ẹni bíjẹ ẹjọ́ ṣiṣẹ́ pọ̀ ṣáwọn olórí burúkú bíi overcooked turkey kú di olórí burúkú tó yẹ pé olórí burúkú ayé ẹ̀ ti bàjẹ́ tán ó dàbí ìsàlẹ̀ jọ̀lọ́ọ̀fù pàǹtí ẹ̀wà ṣé yẹn ni mo fẹ́ bá wà nù gúùpù àbí olórí burúkú tó kọlà sóhùn tí ò ríwèé gbé turkey tó padà lọ sí Egypt ṣáwọn tí mo fẹ́ bá wà nù gúùpù nìyẹn ṣáwọn illiterates tí mo fẹ́ bá wà nù gúùpù nìyẹn àwọn tí ò ní dignity àwọn tí ò ní integrity àwọn tó yẹ pé tó bá fún wọn ní £100 àwọn ló máa ní crucify Jesus àwọn ló máa ní save Jesus ẹ jẹ́ ká máa gbọ́ lọ kí ni mo ń sọ lọ jígán ìwọ ni mo rí in the history of Mecca tó máa díẹ̀ náà Mecca tán ní jẹ́ kó wọlé ọ̀rọ̀ ẹ̀ dàbí ọ̀rọ̀ Ọlọ́run àti Mósè ni Ọlọ́run sọ fún Mósè pé Mósè wọ́n rí àpáta yẹn ó máa fojú rí ní òní débẹ̀ Mósè ò ṣe Ọlọ́run o jígán Ọlọ́run tí ò jẹ́ kó wọnú Mecca ó ti rí inú ẹ̀ ní orí pé wọ́n ó pẹ̀ láwọn tó pa Mohbad ó pẹ̀ láwọn tí ò jẹ́ ká rí justice fún Mohbad ṣọwọ́ pé lẹ́yìn ìgbà tí Mohbad kú lọ Mecca ṣùgbọ́n wọ́n deny ẹ̀ ó wà ní Amẹ́ríkà náà ó rí ṣe náà ó tún padà sẹ́kọ̀ọ́ ni ṣẹgbọ́n wọ́n náà deport ẹ̀ ní jígọ́ ó sọ pé wọ́n fẹ́ sínú group ó wá parọ́ onígbà tó wà nínú group yẹn ó wá ń ṣe nǹkan míì ó wá dá sí mọ́ onígbà tó fi wòwò VDM síbẹ̀ ó sọ pé kí ni gbogbo ilé àbí wọ́n kọ́ ló sọ pé VDM ṣiṣẹ́ fún ìjọba àrí gbogbo owó ẹ̀ ń bẹ̀ ẹ̀yin tẹ̀yìn fún wọn lówó Nàìjíríà tẹ̀yìn ṣàánú you are wasting your money follow your instinct ẹ follow instinct yín èèyàn ló burú jù mo sọ fún yín pé gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ sí Mohbad ọgbọ́n ló fi ń kọ́ wa ó ń jẹ́ ká rí ìrírí ayé òun ti ni títí kó ti nípa ọgbọ́n ló máa fi ń kọ́yàn ẹ wọ́n rú jìgàn yẹn Mohbad ṣe orin fún ó wà nù fídíò Mohbad ìwọ ló wá wà níbi tán ti sọ pé wọ́n fẹ́ pa ọ̀hún fẹ́ jẹ́ ká rí justice ẹ̀yin lẹ́jọ́ ń sọ pé nọ́ọ̀sì ni o kìdí kan ni o wọ́n betide all of you tẹ bá wà nù ẹ̀ níbi tó bá kú gẹ́gẹ́rẹ́ Ọlọ́run á ṣe ìdájọ́ fún gbogbo yín Iyabo Ojo ló dá group yẹn sílẹ̀ that was why she is the group admin òun ló dá group yẹn sílẹ̀ why setting up a group kò sí family ẹ̀ tó kú yẹn kankan níbẹ̀ ẹ dẹ̀ sọ pé it's just a group make it make sense ẹ lè dá group sílẹ̀ ẹ wá justice fún Mohbad kò sí family ẹni tó kú gan kankan bẹ̀ ẹ fi Dàróṣà sí ẹ fi ya Mohbad sí ẹ fàṣànà sí Iyabo Ojo irú justice wo ló ń wá open justice ní gbogbo ìwá ẹ tó bá sọ pé òun máa ń gúùpù kó má bò mí kó mu síta anything tí n bá rí ìta ni mo ti wá sọ fún gbogbo yín as e dey hot bá ṣe wá justice tó ní ìparọ́ ẹbí àwọn tó máa ń pè mí gan ṣé mò ń gbé fóònù ni the group was just about to bó ṣe máa milk public bọ́dẹ̀ ṣe máa kó gbogbo irọ́ yẹn tó máa gbé sórí Naira Marley mo sọ fún pé kò ń ṣe group yẹn nìkan Iyabo dá sílẹ̀ aláwọ̀ ọ̀yá àbíkú afọ̀kúgba ìbátà afọ̀kúgba já Mohbad group kan ni they are
they are in a gbogbo ẹni máa gbé wá fún iṣẹ́ inú group kan ló wà. Ẹ tí gbọ́ nǹkan kan lẹ́nu VDM adé lọ fọkàn balẹ̀. Àyà yẹn ajá ẹ̀rù èèyàn á bà yín. Ẹ̀rù èèyàn á bà yín. Tí ò bá ń ṣe àbòsí àti ìkà tí Iyabo fẹ́ ṣe, you stoop yourself so low to be joining a group with Jigan with àwọn non-entities kọ̀ọ̀kan tó wà ń bẹ̀ níbi tí Iyabo bá fẹ́ bà tèèyàn jẹ́ kò kọ̀ bí yá ọ̀tá òun lẹ́ni yẹn abẹ́ ṣe nígbà yẹn. Abẹ́ ẹ̀gbọ́n mi èmi kan lóhun kan mi ní sọ pé torí pé mo fẹ́ báyọ̀ kọjá kí wọ́n ní ẹ jẹ́ ká ṣe group àbí kò fẹ́ da fún group ni. Àbúrò mi kan sọ fún mi gbà kan ó ní PJ gbogbo èèyàn ló ní fans ẹ̀yin náà lọ ní fans ẹ máa gbé fans yẹn sínú group ni mo lè nì mo láwọn ọmọ màá wá kọ́ ọmọ kan sí group wọ́n wá ní wọ́n ń pè mí o àǹtí Bukky àti lọ gbèjà yín I don't want to talk to anybody I want to be free with everybody. Ìwọ wá stoop so low o lọ ń dá group sílẹ̀ ibi tẹ́tí bàbá pé lórí burúkú lọ́mọ ṣẹpẹ̀tẹ́rì yìí ẹ rí pé lórí TikTok everywhere tó bá ti bú bàbá Mohbad á lọ join wọn abẹ́sí gbàgbé bó ṣe máa ń join àwọn apú ni tó máa ń join àwọn ìyá àbíkú tó máa ń join ni. Wọ́n ti restrict kíní yìí o for some audience wọ́n ti restrict wa. Wọ́n ti restrict TikTok ní ìmọ̀ for how many kíní wọ́n sọ pé ṣé mo ń sọ̀rọ̀ ṣe bí Yorùbá ni mo ń sọ tó lẹ́yìn mo kúkú ṣe sọ kíní but mi ìsòyìnbó náà ẹ̀yin máa jókòó síbẹ̀ mo ti ní máa sọ fún yín ẹ̀yin very dark man ẹ̀yin ratels tó bá disturb any of àwọn ratels tó ń sọ justice for Mohbad àbí tó ń sọ̀rọ̀ VDM ẹ lọ sí page wọn bẹ́ẹ̀ ṣe mú page Jigan wọlé ẹ mú page Iyabo wọlé ẹ mú page gbogbo wọlé kò ní dá fún ọ horror for horror tó bá ti káwọn náà tó ṣe ṣọ́ ẹ lọ flag wọn èmi ò jí sọ̀rọ̀ mo ò jẹun lórí social media ṣùgbọ́n kọ́ máa flag ẹ̀yin kẹ́yìn wọn máa wò wọ́n yẹn ẹ má máa ṣe bẹ́ẹ̀ mọ́. ẹ jẹ́ ká máa sọ lọ. àtijọ́ tó ti pa Mohbad náà ti murder peace láyé wọn àtijọ́ tí Iyabo ti pa Mohbad ló ti murder peace láyé ẹ̀. abẹ́ ẹ̀gbọ́n mi ẹ jẹ́ ká máa sọ lọ. Jigan ó wá sáré bọ́ta ọlọ́mọ̀ọ́mọ̀ jẹ́ kí Jigan ọlọ́mọ̀ọ́mọ̀ ti Jigan bọ́ta ń jọ yẹn ṣe mọ́ wáyé Iyabo ti ń sọ fún wọn bó ṣe máa plan wá sọ pé AI ní nǹkan tí VDM gbé síta yẹn. Iyabo ti inú gúùpù yẹn mò ń sọ fún yín for free nsìn wọ́n tún ti gbogbo wọ́n ti come together àwọn òfin Jigan sí ipe kan wá sọ pé àìní Ọlọ́run ló ní kí Jigan sáré bọ́ta tó confirm pé there was a group